ẹ̀yin ará lé ilẹ̀ yìí wà láwà yìí mo wà lọ́dọ̀ bàbá wa bàbá ẹ̀jẹ̀ sọ kí ló ń kọ́ ẹ̀ sọ. orúkọ tèmi ni sekiru moibi. wọ́n jẹ́ ológun ní ayé ìgbà àtàwọn ṣe ológun gbà tí ogun ṣẹlẹ̀ afẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu gbọ́n bẹ́ẹ̀ ṣe rìn títí bá di àsìkò yìí àti bí ogun yẹn ṣe lọ torí à ń gbọ́ fèrèfèrè pé ogun àgbáyé fẹ́ ṣẹlẹ̀. ogun àgbáyé kò gbọdọ̀ ṣẹlẹ̀ o ẹni tó bá mọ ogun àgbáyé kò ní jẹ́ dárúkọ ogun torí ní ìgbà ogun Biafra ohun tó ṣẹlẹ̀ kò ṣeé sọ o tẹ bá rí bí wọ́n ṣe ń gbẹ̀mí èèyàn kódà Nàìjíríà gbà mọ̀ pé nǹkan ń mì lára tàwọn tó a gbọ́dọ̀ gbàdúrà ogun rárá nílùú tàwa yìí ogun ò ní ṣẹlẹ̀ o tógun bá ṣẹlẹ̀ gbogbo àwọn kékeré sìn yìí wọ́n á mọ̀ pé nǹkan ńlá wà. báwo lẹ ṣe bá jà àgàbọ nínú ogun yẹn ṣé báwo kò lè dá sí. àgàbọ táwa bá ṣe gbọ́ nínú ẹ̀ ni wípé Ọlọ́run náà ló yọ wá nígbà yẹn náà nítorí ìgbà tí. bàbá ìjà ẹ máa wọ kámẹ́rà tí àwọn èèyàn ń wò yín gbogbo ìgbà tí ogun dójú ẹ̀ tán nígbà yẹn náà ibi tí Ọlọ́run tẹ̀ ti yọ ni wípé ìgbà tá a ń lọ sí Biafra yẹn mọ́tò yẹn tírélà 12 ni wọ́n lòdù fún sójà àwọn ọ̀dẹ̀ mọ̀ pé àwọn Ìgbò ti já ìfà Niger bí mọ́tò yẹn ti sáré lọ báyìí ṣe mọ̀ pé àwọn sójà èrè là máa sáré lọ́nà tábà náà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ti ń lọ bu báyìí gan wọ́n kàn lọ já síbi tí wọ́n ti já ìfà Niger ni mọ́tò 11 ló wọlé tán àwa láwa inú 12 lẹ́yìn. lẹ bá tètè rí. Ọlọ́run fi ju àwa náà tó bá rí bẹ́ẹ̀ ni àwa náà bá bá lọ. ìgbà tó rí bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ olórí wa ń gbà yẹn náà. gòmárà àbí kí ló kọ. gòmárà ló bá sọ pé ṣé nǹkan tí wọ́n ṣe nìyẹn ó dà bó ṣe gbé plane gba òkè nìyẹn bó ṣe lọ fi iná bọ́ǹbù ilẹ̀ Ìgbò nìyẹn bó ṣe bọ́ bí wọ́n ṣe ń ṣe mítìn lọ́wọ́ iná kan bọ́ sí wọn láàrin ni bí wọ́n ṣe kú dànù nìyẹn bí ilé wọn ṣe wó dànù nìyẹn kódà ilẹ̀ Ìgbò gan tẹ́ ẹ bá débẹ̀ ń gbà yẹn èèyàn tẹ̀lé mọ̀ pé Ìgbò tún máa pọ̀ tó báyìí nílùú. Ìgbò pọ̀ gan sùn. Ìgbò àwọn kú gan ẹlòmíì kò mọ ìyàwó ẹ̀ kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà kò mọ ibi tí ọmọ ẹ̀ wà. wọ́n ti wá pọ̀ báyìí ní French báyìí sí Ìgbò ti pọ̀ French gan. wọ́n sá lọ sọ̀rọ̀ gbà yẹn ni. àwọn tó wà lọ́wọ́ wọn sọ pé àwọn padà sí Nàìjíríà mọ́. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ tó sáré tó rí owó tó kó lọ gbà yẹn wọ́n ti di ọmọ onílùú lọ́wọ́ yẹn wọ́n lè padà sí ìgbà tó yẹ ni àgbọ̀dọ̀ gbàdúrà ogun ọgbọ̀dọ̀ tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí o. French dà nìyẹn. French dà. French dà láti lé wọn padà. àwọn dà wọ́n gba àlejò ṣé mọ̀ pé ogun léńdé ni wọ́n. ogun léńdé ni wọ́n nígbà yẹn. President yẹn jẹ́ èèyàn tó. tí ogun léńdé bá ti wọ̀lú wọ́n máa gbà á ládé. torí àwọn ọ̀hún lè lé lọ́hùn wọn tún lè lè padà sí inú ogun mi tó wà. bàbá ìbéèrè mi tí mo ti máa béèrè lọ́wọ́ yìí ni pé ní ilẹ̀ Yorùbá béèrè àwọn ọba wọn ò lè dá sí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí táwọn Fúlàní pa àwọn èèyàn káàkiri báyìí a bá pé àwọn òyìnbó sì wọ́n ń kó ohun jà fáwọn Fúlàní láti lè máa pa àwọn yìí kí lè rí sí. tábà wò á rí pé àwọn ìjọba wa ló wà nítorí gbogbo èèyàn ló pè wípé kí wọ́n dáwọ́ ìjà yẹn dúró ṣùgbọ́n kò sólóòótọ́ kan mọ́ kò sólóòótọ́ àwọn èèyàn kan ń sọ ni bọ́yé ń sọ báyìí wọ́n kàn ń gbọ́ tínú ni wọn ò tiẹ̀ kẹtí sí nǹkan tí wọ́n sọ rárá àmọ́ ṣá àwọn á sọ pé lágbára lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí á gbàgbára lọ́wọ́ wọn nítorí pé wọn lè ṣe nǹkan kan nígbà. bàbá nípa àwọn olóṣèlú bàbá ẹnìkan bá mi sọ ọ̀rọ̀ òṣèlú pé ẹni ẹ fẹ́ gbé àpótí mo ní tí wọ́n máa gbé àpótí kan ní àdúgbò tí wọ́n máa ṣe nìkan pé a máa mú lọ sí Ògùn á dẹ̀ fi Ògùn búra pé tóun bá ti wọlé tóun bá ti ṣẹ̀tọ̀ tóun kí Ògùn lákàyè kó mú òun kí lẹ́nu sí. lóòótọ́ ni àwọn òṣèlú yẹn ohun tó mú ọ̀tọ́ fi ṣe kátikàti tó ń ṣe ni pé ẹ̀mí ìbáyìí wọ́n lè sọ pé kó wá fi Bíbélì búra wọ́n lè sọ pé kó wá fi Àkùránì búra ní gbọ́ pé kó sọ pé kó fi Ògún búra o. ó dàbí Bíbélì ò yá tó. àwọn ti mọ̀ pé Ògún á pa àwọn kíákíá wọ́n yẹ pé Bíbélì ò lè pààyàn wọ́n ti mọ̀ pé Kùránì ò tètè pààyàn. Bíbélì máa ń pẹ́. Bíbélì ò pààyàn kò yá àmọ́ Ògún á pin yẹ́yẹ́yẹ́. ajẹ́bó tọ̀lọ̀ ni ẹ. àmì ló máa bọ Ògún ni mo ní èṣù Ògún lákàyè ọ̀ṣùmọ̀ lẹ̀ ológun lè fẹ̀jẹ̀ pé òun ni o kó wàá búra á fi ẹbí ẹ̀ búra gbogbo ẹ̀ alájà pátá máa fi búra. ẹ̀rí ẹlòmíì ò ní gbé àkótí nínú wọn. tí wọ́n bá sọ pé kó fi Ògún búra ẹlòmíì ò ní gbé àkótí àwọn kìíní máa pa tí ó máa débẹ̀
ó sì mọ̀ pé òun máa jí owó ó lè mọ̀ pé ògùn ò gba gbogbo. bàbá ẹni sẹ́sọ̀ ẹ̀yà ara lé ṣé ẹ rí ọ̀rọ̀ tí mò ń bá bàbá sọ yìí tó bá ní káwọn olóṣèlú ẹ bá lè máa fi ògùn lákàáyé olómìnilẹ́fẹ̀jẹ̀ kọ́ lè máa fi búra ẹ bá rí i pé ìwà àjẹbánu á dúró ní ọ̀dọ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà ìwà àjẹbánu ti pọ̀ jù irọ́ ní tẹ́lẹ̀ ìfẹ́ ti wọlé báyìí gan a máa fi ajá ẹnu géètì nímọ̀ ní débẹ̀ mọ́ ẹyẹ èèyàn ẹ jọ̀ọ́ bá wọn subscribe sórí channel wa Prosperity TV láti lè máa mú àwọn ọ̀rọ̀ míì tá a bá ti sọ ẹ lè máa rí àwọn ọ̀rọ̀ bá ti upload ẹ lè máa rí ẹ jọ̀ọ́ bá wọn subscribe sí kẹ́ ẹ like kẹ́ ẹ comment kẹ́ ẹ wá share fún àwọn èèyàn Prosperity TV bá a ti ń bá ètò wà lá bàbá ṣé ẹ nípa àwọn ọ̀rọ̀ òṣèlú yìí sì ṣé ẹ rí àwa rí pé àwa Yorùbá náà láti ń jà fúnra wa kí ló wá ń ṣe wá ṣé ogun ló ń jà wá ní àbẹ́pẹ́. a lè sọ pé ogun ń jà wá a lè sọ pé ìpè ló ń jà wá àtẹnujẹ ló ń pa ẹlòmíì. àtẹnujẹ ló ń jẹ wá. àwọn ni ò jẹ́ kí wọ́n mú ohun tí wọ́n máa ṣe àti pé a ti wá gbéra wọn lé àwọn rábì àti gbéra wọn lé wọn lọ́wọ́. iye àwọn Fúlàní yẹn. bẹ́ẹ̀ni àti gbéra wọn lé wọn. àṣírí àti bẹ́ẹ̀ni wọ́n ti rí ìdíwá dáadáa. àti wọ́n ti pèsè wọ́n ti gba agbára wa lọ. ẹ mọ òdìbò tó ń bọ̀ yìí sìn ẹ wo bó ṣe ń ṣe ẹ wo bó wọ́n ṣe ń ṣe. ṣùgbọ́n bàbá àwọn yẹn náà múra dé wọn. wọ́n múra dé wọn. wọ́n múra dé wọn. ọlọ́wà lè fún wa ṣe. ẹnìkan náà yìí tó jáde sí i ní bíi Sunday Igboho fẹ́ẹ̀dẹ̀ ni wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀. bàbá irú ẹ̀yìn báyìí sì kí ni àwọn nǹkan tó wà lẹ̀ tó dá wà ń sìn àwọn náà fẹ́ gbàgbára káwọn nǹkan wọn ṣẹ̀ṣẹ̀ wà lẹ̀ oṣù wà lẹ̀. ṣẹ̀ṣẹ̀ wà lẹ̀ ó wà lẹ̀ tó dájú lẹ́kọ̀ọ́ pé tó dá tẹ́lẹ̀ kan bá sọ pé báyìí tó báyìí ká mọ́ bí táwọn àgbà kan. ẹ̀rọ ti ń bẹ̀ mí múrò kó ti. a gbọ́dọ̀ sọ pé gbogbo ẹ̀ làwọn fi síta àwọn ní gbogbo aṣọ kan là ń sánú. a ní gbogbo ajé àwọn Fúlàní wọn nǹkan dẹ́ kan náà nígbà. díẹ̀ ni wọ́n gba àwọn hòtẹ́ẹ̀lì mú wà ó kàn jẹ́ pé a kì í bẹ̀rù ẹni tó wà lórí àléfà sí ni tó bá jẹ́ pé tí ò bá sí pé àwọn Fúlàní ẹgbẹ́ wọn ló wà mẹ́rin wọn lè ja wọn tó ń ṣe wọn lè ṣe nígbà. a kò ń bẹ̀ náà. a kò ń bẹ̀. ó ti fẹ́ tán díẹ̀ náà ló kù tó bá tó sìn la máa mọ bí tá a lọ. bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti ń sọ kí làmọ̀ràn yín fílẹ̀ Yorùbá fáwọn ọmọ Yorùbá torí tá a ti ń ṣe fúnra wa yìí lóòótọ́. mọ̀ràn mi ni fún wọn ni pé ó yẹ ká máa gbáradì sílẹ̀ ni o ká gbáradì sílẹ̀ ká wo ibi tá a ń lọ yẹn ká wò dáadáa ká tó bọ́ sójú ọ̀nà torí pé wọ́n ní nọ́ọ̀sì sì kì í jóyàn lẹ́ẹ̀mejì tó wá di jóyàn lẹ́ẹ̀kan jù wá di mọ̀ pé àwọn sá fún bẹ̀rẹ̀ ni àbí. bẹ́ẹ̀ni torí ẹ̀ nísìn tábà tó fẹ́ dọ̀gbì kan sìn ẹ jẹ́ ká wò dáadáa mo ti gbé sí gbogbo ọmọ Yorùbá ni. ẹ ṣe gan orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni sekiru moibi. ẹ̀yà ara lé ẹ má bínú pé mi ọkọ dá orúkọ tèmi náà ni Faolu James àwọn ẹ̀ tún tún pè mí ní Prosperity channel ọ̀dọ̀ mi ní Prosperity TV ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí ẹ like ẹ kẹ́ẹ̀dẹ̀ comment ẹ send message fún gbogbo àwọn èèyàn torí nǹkan táwọn Fúlàní tó ń ṣe yìí ẹ jẹ́ ká múra o ká dẹ̀ lọ ra oúnjẹ sí ilé kí ni mo wí ẹ lọ ra oúnjẹ sí ilé torí ń bọ̀ ẹ̀wọ̀n là ń dẹ́ẹ̀dẹ́ o wọ́n ní àrò tó bá gbọ́n ayé tètè kí ni ayé tètè máa rọ́ lọ́sìn ẹ lọ ra oúnjẹ sí ilé ogun bọ̀ o ní rogun bógun bá dé kò ní kọ́ ẹbí wa lọ bàbá ẹ ṣe gan a máa rí bá ọ ẹ ṣe gan. a ṣe ṣe fún àdúrà gbà ọ àmì sá ẹ máa lọ rẹ wá bọ̀ rẹ. àmì o ẹ ṣe gan.